A kí Ọlọ́run ọba látara ohun gbogbo tí Ọlọ́run ọba dá pátápátá. A sì fìyìn fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Pàtàkì jùlọ ohun tó mú mi fẹ́ ṣe fídíò yìí, mo fẹ́ dedicate fídíò yìí fún àwọn bàbá wa atúnníṣe. Kí Ọlọ́run wọlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kó túnbọ̀ bá wa ṣe ẹ̀mí gígùn àti àlàáfíà ara tó péye kó bá wa ṣe fún bàbá. Ọlọ́run ọba, à ń bẹ Ọlọ́run ọba ní pé bó ti ṣe ń to ọ̀rọ̀ wọn kó má ṣì wọ́n darí. Àwọn kinní kan tí mo rí lórí fọ́nrán lórí ọ̀rọ̀ tí arákùnrin tó sọ̀rọ̀ sí bàbá tí mo rí, ó jẹ́ nǹkan tí kò ya èmi lẹ́nu, torí ìtumọ̀ tí ò fi ya èmi lẹ́nu ni wípé gẹ́gẹ́ bí ẹ̀yin bàbá wa ti ṣe mọ wí, ẹni a ò lè bímọ ní Ṣàngó kí ó mọ̀ hu ìwà màálù. Ẹ wo àtijọ́ tá a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó ṣe wàhálà Ògbómọ̀ṣọ́, ó ṣe wàhálà Ògbómọ̀ṣọ́ yìí. Mo fẹ́ kí ẹ lọ rèé ní àkíyèsí tó pọ̀ lórí àwọn tí wọ́n ti ń dá sí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́. Ẹ rí wípé àwọn tí wọn ò níbi níran ni, torí nínú àwọn tó bá níbi tán bá níran, tán bá bí wọn rí, tán sì tún kọ́ wọn rí, tàbí tán bá túnra wọn kọ́, tán gbalé ẹ̀kọ́ tán kọ́ wọn, ìṣesí kálukú wọn ló gbọ́dọ̀ yàtọ̀ nínú bọ́n bá ti ṣe ń ṣe ìgbésí ayé. Arákùnrin yìí kan náà tí ẹ ò bá gbàgbé, òun ló gbé fídíò tí wọ́n fi bú kábíyèsí, tán fi wọn kábíyèsí Ògbómọ̀ṣọ́, tán fi wọ̀n wọ́n lépè ní èpè ràgàdì. Èyí tó jẹ́ nǹkan ìbànújẹ́ fún mi nínú rẹ̀, òun ni wípé àwọn tán tó wá jẹ́ àwọn aṣojú ẹ̀sìn, tán jáwọn ọmọ ìlú náà, táyì tó wá jẹ́ àwọn nǹkan tó jẹ́ bí àwọn abẹnugan nínú rọ́bítà, wọ́n gbọ́ wọ́n rí nígbà náà, wọ́n fọwọ́ lé jẹ, wọ́n ṣe láàrin ara wọn ní pálọ̀ wọn, ibẹ̀ ló parí sí. Àwọn kan máa ń bẹ ní ilẹ̀ yìí, nílẹ̀ Yorùbá wa yìí náà, tó yẹ pé ní gbogbo ìgbà yìí tí wọ́n máa ń dúró dè, tí wọ́n máa ń retí ẹni kí wọ́n rí ẹni tí ó sọ̀rọ̀ tí ó gbé orúkọ àwọn jáde, tàbí tí ó bú wọn, tó yẹ pé tó kù tí wọ́n ṣe ni pé wọ́n lọ sí kóòtù nù, fáìlì wọn ga dọ́ báyìí nílẹ̀ ẹlẹ̀ pẹ̀lú oríṣiríṣi ẹjọ́ tí wọ́n ní kóòtù, débi pé àwọn náà ti dẹni tí wọ́n máa ń ṣèdájọ́ lórí àwọn èèyàn. Nǹkan báyìí la fẹ́ gbà, tí wọ́n máa yọ owó rẹ̀ láàrin ara wọn, dáa náà mo forí jìn ọ́, mi ò gbowó mọ́, àmọ́ nǹkan báyìí ni mo fẹ́ kó o ṣe, tó o bá ṣe ń padà gbowó. Táwọn náà ti di authority kan fúnra ara wọn láàyè ibi tí wọ́n wà nílẹ̀ Yorùbá yìí tá a wà yìí náà ni, tí kìí ṣe bòmíì. Àwọn yìí ń bẹ nínú rọ́bítà, tán jáwọn èèyàn ní ńláńlá tí wọ́n ń rìnà rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, tí a ò ríbi contain wọn, pé nǹkan tí wọ́n ń ṣe lójú ọ̀nà ẹ̀sìn ẹ̀ ń ba ẹ̀sìn lójú jẹ́ ni. Gbogbo àwọn tán sì ń ṣe kinní yìí, tòun ti pé gbogbo wa la jọ mọ̀ pé ẹ̀sìn ò yé wọn tó. Ìbẹ̀rù ní ń ṣe wá ni, nǹkan míì ló ń ṣe wá ni, kò jẹ́ ká lè mọ̀ àbí láti lè dá wọn lọ́wọ́ kọ́ nǹkan tí wọ́n ń ṣe yìí. ń ló di tó gbilẹ̀ sọ́kàn irú ọmọ ọkùnrin tẹ́rí tí ń sọ̀rọ̀ sí bàbá wa Túnníṣe.
ó dàbí ìgbà tó ṣe wípé àìlẹ́kọ̀ọ́ tó, àbí bóyá èmi yín lè jọ faramọ́, tó bá yẹ pé a bá lè lò bẹ́ẹ̀, bóyá èmi pẹ̀lú yín lè jọ faramọ́ wípé ó dàbí ẹni pé omi ilẹ̀ ibi tán ti bí wọn ni ìní nǹkan tó bí tí wọ́n ń ṣe, ó dàbí ẹni pé omi ibi tán ti bí wọn ni, ìwà ibi tán ti bí wọn ni wọ́n ń hù. Torí tí kìí bá ṣe pé ìwà ibi tán ti bí wọn ni wọ́n ń hù, àgbàlagbà pẹ̀lú ogbó ara wọn ò lè déédéé kán sọ pé nǹkan tó ṣẹlẹ̀ ní láì tí ìwádìí lọ́tún lósì kó sì mọ wọn ẹni tọ̀hún lépè, kán sì wáá gbé sórí gbogbo ayé, kẹ́yìn tó máa jà, kán tó máa fọ́ jánú níbi tí wọ́n padà já sí nìyí. Ògbómọ̀ṣọ́ mọ̀mọ̀ gọ o, wàláhì làzim súnmọ́ bíi láìláìláìláìlá, a ò gọ̀. Àṣẹ Ọlọ́run là ń tẹ̀lé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ tá à ń ṣe, wàláhì kì í ṣe pa àgọ́, àti mùsùlùmí o àti kìrìsìtẹ́nì o àti oníṣẹ̀ṣe tó wà nílùú Ògbómọ̀ṣọ́ gọ̀. Ìpìlẹ̀ ní kálukú ń wò, ta la fẹ́ kọlù, ta là ń sá fún. Ọ̀rọ̀ wọn wá dọ̀rọ̀ à ń bẹ̀rù alájá, ajá wá lérò pé òun gangan fúnra ara òun là ń bẹ̀rù. Àfiwé bàbá wa Ghandi Orúmọgẹ̀gẹ̀ pẹ̀lú nǹkan tí ń ṣẹlẹ̀ láàrin wa nínú ìlú, ó dàbí nǹkan tẹ́nìkan sẹ́ndì sí mi privately tí mo wò, nítòótọ́ mo padà tún rí lórí Facebook àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, lórí erin pẹ̀lú ẹlẹ́dẹ̀, tí ẹlẹ́dẹ̀ lórí yíra rẹ̀ mọ́nú ẹrẹ̀ tó ṣe gbogbo ẹ̀, tí erin ń bọ̀, tí erin wá yàgò fún pé kókó gbàbí tiẹ̀ kó kọjá, tẹ́lẹ́dẹ̀ padà sílé tí ń lọ rèé jánu pé tẹ́ bá rí tí mo ṣe fún erin lónìí, ṣé ẹ bá rí pé bó ṣe jẹ́ bó ṣe ń bá yẹ̀yẹ́ rẹ̀ ń bá ṣe kínní tí ń pariwo. Àwọn kéékèèké nú erin gbọ́, ara kan wọ́n wípé ẹlẹ́dẹ̀ sí bàbá àwọn lọ́ọ̀rì bá wọn. Bàbá náà ni wọ́n ẹ̀sẹ̀ tó sọ fún wọn pé lọ ṣe sùúrù. Ẹni ilẹ̀ ni, apọ́nlásọ lòun, bẹ́ẹ̀ bá wẹ̀ tán tẹ́ ẹ dáṣọ bọ́ lọ́rùn yóò tún padà kí bọnú ẹ rẹ̀. Aṣọ àlà ló sì wà lára òun. Kọ́mọ́ fi tiẹ̀ dọ̀tí tèmi ni mo fi yà fún kókó bá tiẹ̀ kọ́ máa lọ. Ta ìlèjà kọ́, ibi tó conclude ẹ̀ sí nìyẹn. Bóyá ìlọ́pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ẹ wà lẹ́yìn odi, àbí ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin tí ẹ sì wà ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá àtàgbègbè rẹ̀, bóyá lẹ mọ̀ wípé n tó mú bíbọ́ àṣírí ìrìn àjò wa l'Ógbómọ̀ṣọ́ tó fi di ọjọ́ òní bá ti ṣe wà yìí, bàbá wa tí ọmọ rádaràda yìí bú ni bàbá wa atúnṣe. Àwọn náà di ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ mú tó fi dìwò yìí láti ìgbà tó ti ń gbóná bọ̀, bí Yunusa ń ṣe ń bú gbogbo àáfàá tí ọ̀yọ́ ẹnìkankan kù tẹ́ máwọn náà, tí gbogbo ara bá fi ń gbóná pé tá a fẹ́ ṣe ní, tí bàbá bá yọ gbọ́ fúnra ara wọn ni wọ́n ò wẹ́ni tára bá ń ta ni wọ́n lọ ka mọ́lé. Èmi mọ sọ aburú sí ẹ lọ ṣe sùúrù. Bíbí sì ń bẹ lára gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́, bó làwọn bàbá wo ṣe bá wa sọ̀rọ̀ tá ò ní gbọ́, wọ́n bá ṣe sùúrù. In ló mú wa dìwò yìí.
màá dìídì mọ̀ọ́mọ̀ máa pe orúkọ ní ìsìn. Orúkọ ẹni tí mo fẹ́ pè òun ni bàbá wa Sugar Wakili Muslimin tó yẹ pé àwọn náà wà ní Rọ́bítà. Ẹ dákun torí Ọlọ́run, à ń bẹ̀ yín lórúkọ Ọlọ́run ọba tó dá yín. Gbogbo àwọn àṣìṣe tó ti wáyé láàrin yín pẹ̀lú ìlú Ògbómọ̀ṣọ́ lórí ọ̀rọ̀ Yunusa, wallahi tallahi àwa yáfẹ́ yín fọ́lọ́run. Àti pẹ́sẹ́lẹ̀ pé ńgbà tó di pé wọ́n sọ̀rọ̀ ńgbà kan pé wọ́n fẹ́ halẹ̀ mọ́ ẹ̀ ní Zubairu Muhammed Taofik sẹni tẹ́lẹ̀ halẹ̀ mọ́, mi ò ní sọ̀rọ̀ tí ò lẹ́rìí inú. Kódà tí ẹ ò bá kọ̀, máa fi nǹkan báyìí máa fi ṣe ẹ̀rí lórí ọ̀rọ̀ mi. Ó sì dàbẹ̀ ni pé mo fi àwọn nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ mo fi ṣe àwọn ẹ̀rí lórí ọ̀rọ̀ tí mo ń sọ nípa wọn. Èyí tí mo mọ̀ nípa wọn ni mò ń sọ. But láàyè ibi tí wọ́n wà tí àwọn náà tán sì ní fídíò tí wọ́n ṣe jáde tí wọ́n sọ fún gbogbo ayé pé àwọn ò ní fẹ́ káwa mùsùlùmí ká mọ̀ jà láàrin ara wa, tí ó fi mọ̀ jẹ́ pé tẹ́ bá ti bọ́ sórí ojú agbágbin tẹ́kàn mọ́ gbọ́ ni pé èsì ọ̀rọ̀ àwọn ò fẹ́ kí bẹ́ẹ̀ kọ́ mọ́ wáyé. Torí náà kí kálukú ọlọ́rẹ̀ tọwọ́ ọmọ rẹ̀ bọ́ sọ. Kì í ṣe páwa yìí náà mẹ́bùbù, a respect yín ni. Ṣùgbọ́n látijọ́ tẹ́ ẹ ti wí yìí nínú dẹ́ni nínú àárín yín lọmọ yìí ń gbé. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́ àti bá a ṣe rí ngbà míì pé òun náà ń pera rẹ̀ ní mẹ́mbà Rọ́bítà, òun torí pé ń pera rẹ̀ ní ìmáàmù ti Jamiu, tó yẹ pé gbogbo wọn ọpọlọ wọn ṣe déédé pẹ̀lú títí ẹ̀. Torí bí ọpọlọ aṣíwájú bá ṣe rí bẹ́ẹ̀ làwọn tí ó tẹ̀lé náà ó ṣe wà. Tóun náà ń pera rẹ̀ ní ìmáàmù tó yẹ pé láti ìgbà náà di sìn kò rí nǹkan kan òdodo kankan sọ lórí tá ń bá lọ tá ń bá bọ̀ àfẹni tí ó mú nílùú Ògbómọ̀ṣọ́ tí ó mọ̀ bú. Bàbá wa Wakilu, mi ò sọ̀rọ̀ ọmọ tí ń sọ̀rọ̀ láti wo o, tó lóun ò ní ẹni àáfi sùn, kò pera rẹ̀ lọ́mọ kéwu ẹnì kankan. Ẹ̀yin náà ríru aṣọ tí ń wọ̀ pé content creator ni bíi turu tàwa yìí náà. But bí tó ṣẹlẹ̀ pẹ̀lú tiẹ̀ ni pé kò ní fact lórí àwọn nǹkan tí ń sọ̀rọ̀ lé lórí. Àwa yìí ń protect image ìlú wa àtàwọn tó bí wa ni. Òun ń sáré tiẹ̀ pé ká jẹ ká mu ni là ń fi ń wò ó. Dọjọ́ tásìkò múmú rí ó fi tó, torí pé a ò fẹ́ distract ara wa, ti mọ̀ pé wọ́n lò nílò pé kán mọ díjà alẹ̀ kí distraction kó lè bá wáyé ni. Tẹ́ẹ̀fì wa máa fi ọ̀rọ̀ kan máa fi parí ọ̀kan ẹ̀ ń bọ̀rọ̀ ti ṣe rí ní ìṣẹ́jẹ́ kájọ gbàgbé ọmọ mùsùlùmí síra ní kíníkan dáa náà àti ọ̀tún àtòṣẹ́jẹ́ ká pápá ọjà mọ́, kò lè wáyé, ìjà wọn ò lè ṣẹlẹ̀ dépò pé a fẹ́ máa fi ọ̀tún fi sẹ́tù lò sí. Torí kò sẹ́ni kankan tí ń bẹ́ nìkan jà, ní tí ò yéra wa là ń jọ ń sọ fúnra wa. Ẹni tí mi ò fi lè sọ̀rọ̀ nípa tiẹ̀ nìyẹn. Adákẹ́mọ́ sọ̀rọ̀ ẹ ò mọ́nú ẹ o, Ògbómọ̀ṣọ́ sì ń bá ẹ jà, ó ń fẹ̀yìn sí ọ. O tí ì mọ nǹkan tó máa jí létí ọ padà gbé jáde o. A ò kí ń sojo o. Wallahi azim suma billahi lazi la ilaha illa wa, ní gbogbo ọ̀nà l'Ògbómọ̀ṣọ́ ò kí fi ń ṣe ojo. So n tó wá mú mi máa náàgì lórí ọ̀rọ̀ ọmọkùnrin ni pé láti ìgbà tí bàbá tí ó bú Ògbómọ̀ṣọ́ tó bú kábíyèsí tó wọn kábíyèsí lépè, láti ìgbà tó ti ṣe a ò mọ̀ rí kẹ́ ẹ gbé lérí kankan kan, kódà ní Rọ́bítà wípé kẹ́ ẹ wá sọ pé lórúkọ Rọ́bítà lẹ gbé bàbá yẹn wá s'Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ bẹ̀bẹ̀ lọ́dọ̀ kábíyèsí pé nǹkan táwọn sọ nítòótọ́ àwọn ṣe ọ̀rọ̀ sọ. But instead bàbá yìí náà sì tún wá sórí ilẹ̀ ẹni tó pè tó bú tó gbéṣẹ́ pè tó fi wá ṣe anniversary fún Yunusa.
àmọ́mọ́ à ń de kíní yẹn lẹ̀ fún yín ni à ń de mọ́lẹ̀ fún yín torí pé nígbà tíjà yẹn bá dé kẹ́ ẹ lè bá a mọ̀ pé a ti ṣe sùúrù dáàyè ibì kan lọ́wọ́lọ́wọ́ ní ìsìn ẹ̀ ń já wa léèkan náà ni nígbà tá a bá ṣe dáadáa wá fẹ́ mọ làyín ní àbàrá gbogbo ayé ni ó padà wá rí i ọmọ yìí wá ń wẹ́ni tó fẹ́ bú tó fẹ́ yẹ̀yẹ́ kò wá rí ó wá jẹ́ ẹni tó jẹ́ sáìzì bàbá tó bí bàbá ẹ̀ ló wá fi ń ta yín but n tí ò jẹ́ kọ́rọ̀ rẹ̀ kó dà mí láàmú níjọ́ náà ni pé níwọ̀nba tí mo rí wípé lórí ìdùbúlẹ̀ ní ti ń sọ̀rọ̀ wípé ọpọlọ rẹ̀ ti sùn kò sọpọlọ ń bẹ̀ mọ́ tí ń jẹ́ tiẹ̀ gangan ò jẹ́ tara rẹ̀ lára rẹ̀ mọ́ òun kọ́ ní sọ̀rọ̀ ojú oorun gẹ́gẹ́ bí brọ́dà mi kan ti ṣe wí ojú oorun lọ́wà ó ń lálàá ni ṣùgbọ́n nígbà tó wá padà tají ń kọ́ sí ọ̀rọ̀ rẹ̀ ọ̀gbà kó fomi fọ ojú ẹ̀ kó pé kí lòun ṣe ẹ̀yin gan-an tiẹ̀ wá jára kútù ní gbogbo yín nínú ìlú yìí pé kí la wí kí la gbé kí lo jù ọmọkùnrin yìí lábẹ́ yín bẹ́ẹ̀ náà láti ń gbá àwọn èèyàn tí wọ́n ń tanná bọ state government nídìí gọ́vùnà wa ẹ bá wa dá sí ẹ̀yin ẹ̀sìn wa ẹ bá wa dá sí tí wọ́n ń kọ̀wé pé wọn ò fẹ́ problem nígboro Ògbómọ̀ṣọ́ ọmọ yín sì ń dá problem ńlẹ̀ látàbẹ́kúta. bọ́ba ayé ò bá rí wa ń kọ́ ò ti tọ̀run ń kọ́ èmi rọ̀ yín ni ẹ pé ọmọ yín ẹ tètè bá ń wọ̀ o gbogbo ń tán fọkàn sí lójoojúmọ́ pé ẹ wọ́n bá gbé mi ká gbé mi torí pé ẹ̀yin ti mọ̀ pé ẹ ti tẹ àwọn ọlọ́pàá mọ́lẹ̀ ẹ ti tẹ òfin mọ́lẹ̀ ní tó bá wù yín lẹ́yìn ó ṣe tẹ́ ẹ bá ní yóò pẹ́ tó bá yá ńkọ́ tẹ́ bá ní yóò yá tó bá pẹ́ ńkọ́ ìdájọ́ Ọlọ́run bá ńkọ́ ṣé kò ju gbogbo eléyìí lọ. bọ́dí tó fà tèmi ò fi lè go too much lórí rẹ̀ ni pé níjọ́ tí ọmọkùnrin yẹn ti parọ́ mọ́ mi wípé mo fẹ́ talẹ̀ Ògbómọ̀ṣọ́ pé mo ti gbá káùntì jáde alhamdulilayi mo sọ fún Ọlọ́run níjọ́ náà pé kò tún rí ọ̀rọ̀ ayé ara rẹ̀ tó mọ́ yóò mọ̀ sì ṣe lọ ni àyàfi tó bá jẹ́ pọ́ bá rí bẹ́ẹ̀ àmì mi tó fẹ́ mọ́ fi tayín gbogbo ọjọ́ tí máa ti ń gbé mi jáde báyìí hírì ẹni tí mo ṣe kalẹ̀ nínú àdúrà lọ́lọ́run ó fi mọ́ bá mi ṣe ẹgbà fún un so mi ò ní time láti pé mo fẹ́ argue pẹ̀lú ẹ̀ tí bàbá tó lọ rèé dá sí yìí ló mú mi jáde sí pé bàbá tó ní ṣe é ṣe gìtá yẹn nìkankan o bàbá tó ní ṣe wọ́n ń ṣe igi ìtayín fún anybody any garden person including you tẹ̀jẹ̀ wọ̀kílù mùsùlùmí pé ẹ gbìyànjú ẹ wá pè bàbá yìí ní visit ńjọ́ kan tàbí kẹ́ ẹ pé kán fi fọ́tò wọn ránṣẹ́ sí yín bẹ́ẹ̀ ṣe ń wọ online yẹn pé sẹ́ni tíru ọmọ yín lè lọ rèé mọ́ kọlù nu. ìyẹn tó lọ́tọ̀ láti pé kẹ́ ẹ bí léèrè pé ṣérú ń tọ́mọ yín ṣérú nǹkan ṣérú ẹni tó ẹ kọ́ sá ọmọ náà lọmọ yín yìí o ọmọ Abẹ́òkúta náà ni kódà kó ṣe gbèríko rẹ̀ ni ṣé bẹ́ẹ̀ ṣe ń tọ́ wọn nu ọmọ ọ̀sẹ̀ ni o òní ń kó pọ́npọ́ báyà ẹ̀ torí bẹ́ẹ̀ bá lẹ́yìn ò sí lórí social media àwọn ọmọ yín wà ń bẹ́ẹ̀ ẹ ní studio fún content yín so wípé ẹ mọ nǹkan kan tí ń lọ nílùú yẹn irọ́ ni. ń bá yín sọ báyìí wọ̀kílù mùsùlùmí mi ò bá yín jà o mo fẹ́ kẹ́ lọ́mọ tí mo sọ kìí ṣe pé mo sọ ní tìjà o kìí ṣe pé ti tàrífín o àmọ́ mò ń sọ fún yín ní mi ò bá ti direct ọ̀rọ̀ sí yín torí position tẹ hold tí ẹ ò bá mọ̀ kẹ́ ẹ tún mọ̀ ni wọ̀kílì lẹ jẹ́ fún mùsùlùmí ní under rọ́bítà ẹni tá à ń sì ń sọ̀rọ̀ báyìí ń bẹ ní under yín ní rọ́bítà and at the same time ọmọ tàbí àbúrò ló jẹ́ fún yín nílùú tẹ́ ti jáde wá báyìí láì ṣe ṣe nílùú tiwa èèwọ̀ ní níbòmíì
ẹ dákun mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ọba tó bá jẹ́ pé ní tòótọ́ lẹ́yìn náà jáde sórí social media rí tẹ́ ẹ sọ wípé ẹ má jẹ́ ká ba Islam lójú jẹ́ pé a ó mọ fẹ́lẹ́ ìbúra wa fẹ́ ìbúra wa. I have never and will never ever do anything contrary to Islam. Gbogbo tí mo máa ń sọ ló pé ẹlẹ́sìn kejì ṣe kí ni mò ń fún kálukú ní right ẹ̀ ni gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí mo kọ́ níwọ̀nba ti tèmi tí mo mọ̀ ni mo ń lò. No, they need like láti infringe life anybody. Ẹni tí mo bá sọ fún yín pé o lè ní ẹ mú mi dáadáa màá sọ bó ṣe jólè òun ló lè sáré kí n má jẹ́ ká yọ mọ̀ bó ṣe jólè mọ́ àmọ́ mi ò ní sọ̀rọ̀ tí mi ò bá mọ̀. Wallahi summa billahi lazi la ilaha illa huwa mi ò ní sọ tí mi ò bá mọ̀ o in tí mi ò bá sì rí mi ò ní sọ fún yín pé mo rí. Mo mú example kìíní kan wá mo láwọn olówó ta ní islamically ní under Islam mi ò sọ míì èyí tí mo bá lọ́ndà Christian máa sọ fún yín pé tó ṣe nìyí èyí tí mo bá lọ́ndà oníṣẹ̀ṣe máa sọ fún yín pé nǹkan tó ṣe ni but ibi tèmi gbọ́njú sí tí mo mọ̀ tí mo rí tí mo mọ̀ tí mo mingle pẹ̀lú láàrin mùsùlùmí wọ́n ti ń jẹ́ kẹ́rù olówó ilẹ̀ Yorùbá láàrin mùsùlùmí ọmọ bà mí pé 80% or 85% of the so-called olówó wọ́n ṣe nítorí pé láti fìyà jẹ tálíkà o wọn ò fọ̀nà Ọlọ́run fi kó jọ o. Ó ti rí bẹ́ẹ̀ lórí platform wa ni mo gbé ti wo kíní kan tó gbé ti ṣe fídíò kan voice note kan radio program léètò pé rédíò program yẹn ó identify wípé ní ọ̀nà ọ̀dọ̀ yín bẹ́ẹ̀ náà ni ní Ògùn state taari olówó tí ń ràn yẹn lọ sí Mẹ́kà tí ó dé pé ń sì ń gbaṣọ ara mi wọn tán bá ti lọ tán bá ti dé tẹ́nìkan lòun ọ̀sọ́ tiẹ̀ lẹ̀ tó pé ńgbà tí ọba ẹ̀dọ́dún ti ń bọ̀ ẹnìkan lọ́nà àwọn méjèèjì ẹnìkan ó kú gbogbo àwọn tí ń rán lọ sí Mẹ́kà tán bá ti ń dé aṣọ ara mi tán bá ti lọ́ba ti fún rán wọn lọ sí Mẹ́kà tán bá ti ń dé ló ń gbà lọ́wọ́ wọn. Ó sì confam wọ́n tún pè sórí rédíò program wọ́n tún confam ẹ̀ pé bẹ́ẹ̀ ni òun dẹ̀ ti sọ fún wọn pé tí ò bá ilé mú wá fún nǹkan tó dọdún tí ń bọ̀ ẹnìkan jẹ́ pé Ọlọ́run nínú àwọn. Ní tí mo ń gbìyànjú láti pé kí n jẹ́ kẹ́ ẹ lọ rèé mọ̀ níbí yìí òun ni wípé àwọn kinní yìí kò yẹ láàrin ọ̀dọ̀ yín níbẹ̀ ń láàrin stéètì yín náà ni ẹ̀yin lẹ́sìn jẹ́ wọ̀kílù mùsùlùmí fún gbogbo south west pátápátá àti Edo and Delta kò wá ní dáa kán fi wá joyè àwòdì kí a mọ̀ lè gbé adìẹ. Ibi tèmi ná gèlè lórí àwọn tán bá lọ tán rán lọ sí Mọ́kà tán lè mọ gbaṣọ ara mi wọn ó kù sọ́wọ́ wọn ẹ̀yin lẹ́ ń lọ Mọ́kà kọ́ńtrákìtì tẹ́ ẹ̀ dóde tọ́ lọ́hùn mo ságbọ́dọ̀ lọ tẹ́ fi torí ẹ̀ tẹ́ fi ń dà lúrú kálẹ̀ káàkiri wàhálà tí wọ́n nu àwọn nu ọlọ́nu èyí tó hàn sí wa ní gbangba táwa ń sọ yìí ní tọmọ yín tó fẹ́ mọ bú bàbá tó ní ṣe gbogbo àwọn tó ti ń bú tẹ́lẹ̀ sẹ́gun wọn dákẹ́ ibà abógunlé kò bọ́ lọ́wọ́ wọn o àwọn àyímọ̀ gbogbo olùkọ́ wọ́lọ́ wọn o ilé ayé lára kò sẹ́ni tí ó sọ̀rọ̀ burúkú sí kò sí èyí tí ó sọ nípa Hasani kò sí èyí tí ó sọ nípa mi kò sọ nǹkan tí ó sọ AB Yusuf kò sí èyí tí ó sọ nípa Ayọ̀bámi kò sí èyí tí ó sọ lórí Àràsọ́fí gbogbo ẹ̀ tá a bá ní kàkà fún yín ní ìsìn alẹ́ ní wọn lọ́tọ̀ọ̀tọ̀ sẹ́yìn pé gbogbo ẹ̀ ló ní fídíò lé lórí ó lé ní 12 bí kálukú bá ti ṣe sọ̀rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó jáde ní ọmọ bẹ́ẹ̀bu abẹ̀yìn àárọ̀ yín o a ò fi àwọn òbí wa ta yín o bẹ́ẹ̀ la ò fi ọba wa ta yín látọ̀dọ̀ tiẹ̀ láti rí ibi tán ti fọba wa ta yín ẹ̀yin náà rí ẹ gbọ́ kódà nígbà tẹ ẹ dé tẹ̀ ń bẹ̀bẹ̀ lórí ọ̀rọ̀ Yunusa ọ̀dọ̀ yín la tún gbé ti rí àwọn evidences míì táwa náà tún padà rí against Yunusa ẹ ò sì mẹ́nu bà ọ̀rọ̀ kábíyèsí ní gbogbo evidence ní gbogbo nǹkan tẹ́ ẹ wá jọ sọ pẹ̀lú gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ kódà kó tẹ̀ pé àwàdà ni ẹ ṣe pẹ̀lú àwọn rọ́bìtà pé ẹ ní bá bẹ bàbá pé kọ́mọ́ bínú bàbá kábíyèsí gbogbo tẹ́ tí bàbá sọ́njọ́ sí o ẹ dákun ìtara ọmọ ni o àwa náà ti mọ̀ pọ́ mọ́ yín náà ni àwa náà sì lè ẹ̀yin náà ti sọ́pọ̀ mọ́ wọn ní ìtara ọmọ ni
nígbà tẹ́ wá mọ̀ pé tààrọ̀ ọmọ ni kí ló tẹ́ sọ fọmọ yín pé kó máa padà lọ sọ́dọ̀ ilé lọ́dọ̀ àwọn òbí ẹ̀. àṣewá jókòó ti irọ́ ta wá jókòó ti I'm very very much sorry to say ó rọ̀ mọ́dọ̀ yín ni o bàbá Wakilu Muslimin. ẹ pé àwọn ọmọ yín tán ta kí n tẹ́ rí púpọ̀ nínú wọn ju ti Kábísanra yẹn lọ. ìǹdẹ̀ wá mọ̀ sọ fún pé mo sọ lórí ọ̀rọ̀ rẹ̀ ìjọ tí mi ò ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ mọ́ nígbà mo ti mọ̀ pé agbọ́pàá ló jẹ́ fún Yunusa lọ́jọ́ tó ti pẹ́ tí mo tún ti rí fọ́tò ibi tó gbé ti jókòó níbi ojú ẹsẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ lọ́jọ́ tó ti pẹ́. nínú bẹ́ẹ̀ kọ́ ìyá ọba àjọ bí wọn bàbá ọmọjọ kò bá àmọ́jọ bí wọn ń tá mọ̀ ni pé Yunusa jùlọ lọ́jọ́ orí ipò bọ̀ọ̀dá náà ló jẹ́ fún tó bá jẹ́ pé nífi ń tẹ̀ ẹ́ fún un nísìnyí fi ń bá a fi gbé ọ̀pá ó ṣiṣẹ́ aṣíwájú fún un. èèyàn wá mí ni pé tásíwájú rẹ̀ bá wá ń kọjá ààyè rẹ̀ kọ́ wá jẹ́ pé àwọn ààyè ibi tó wà ni ó ti fẹ́ wá máa fi ṣe àrífín fún ìlú wa. mo bẹ̀ yín mo rọ̀ yín lórúkọ Ọlọ́run ọba ẹ pè wọ́n ẹ bá wọn o mo ń bẹ̀ yín lórúkọ Ọlọ́run ọba pé ẹ bá níwọ̀ o mo ń bẹ̀ yín Wakilu Muslimin mo tún sọ mọ́ direct ẹ̀ sí yín ni torí mo mọ̀ pé ó easy lẹ́nu tí yín náà láti jáde pé kíní kan bẹ wọ́n lè lọ rí check wọ́n lè mú yẹn wọ́n lè tó rẹ̀ kán mú lọ sí correction center torí mo gbà pé ìsọ lẹ́yìn nípa mi eléyìí náà tó bá jọ mọ́ pé nǹkan tẹ́ bá fẹ́ gbé mi lọ sí correction center ni èyí tán fi lè gbé yẹn gan lọ sí correction center ló wà glaring torí pé ẹ̀yin lẹ jẹ́ Wakilu Muslimin tó yẹ pé nínú wájú yín nínú domain yín náà ti ń ṣe ogbon tó ń ṣe yẹn o tí ẹ ò sì lè contain wọn o. àwa ń control ara wa o ẹ control àwọn ọmọ tẹ́ bí o bàbá wa tún ní ṣe ọlọ́ọ̀bá yóò bá lọ rẹ̀ mí. tẹ́ ẹ bá mọ̀ pé máa wá sórí kinní gan kí n sọ̀rọ̀ ẹ̀ ò ní gbà fún mi ẹ ò rán mi bàbá lẹ́jọ́ sí wa a ò sì gbọ́dọ̀ rí nǹkan tí wọ́n fi mọ ìyẹ́yẹ́ àwọn bàbá wa. wọ́n bú bàbá rẹ̀ ọlọ́jọ́ kú rẹ̀ ò tí ì pé wàláì làzim ó pé ọ̀yẹ́ ni o ó pé o ìwọ lọ fọwọ́ ara rẹ ló fi sá fún un. à ń bẹ̀ yín lórúkọ Ọlọ́run ọba ẹ pé o ẹ bá ń wọ̀ ọ́ àwọ̀ kìí ṣe pé tójó kọ́ gbogbo àwọn tẹ́ tó bú yẹn parako yìí ní kíní kankan wọ́n wà ní sáìzì àwọn tán lè fún lésì tán lè kódà tán lè lọ ka mọ́lé wípé ọ̀dọ̀ rẹ ni mo wá kìí ṣe pé ràn yàn sí ọ̀dọ̀ rẹ ni mo wá nǹkan báyìí tó bá jáde kí lóye tó fi sọ̀rọ̀ báyìí nípa mi kìí tí mo sọ fún yín pé kìí ṣe pé wọ́n lọ rèé kó lọ́nà kọ́ ni tí wọ́n béèrè ilé rẹ̀ tí wọ́n mọ ilé rẹ̀ tí wọ́n lọ rèé wa mọ́tò bá ní inú ilé bí wọ́n ti bí mo jẹ́rìí àwọn ẹni tọ́lọ́run bá ṣe fún mi. àmọ́ okùn tó dè wá mọ́lẹ̀ ní bàbá wa Túnníṣe àti bàbá Kábíyèsí ń ló bí gbogbo sùúrù tó wà nílẹ̀ tó dàbẹ̀ ní pé everybody go o. kódà tí ẹ mọ gbogbo àwọn olówó Ògbómọ̀ṣọ́ tẹ́ tán ṣe bó ti ṣe wù wọ́n tán dà lúrú kálẹ̀ káàkiri àwọn tán dè wá mọ́lẹ̀ nu pátápátá lèèyàn fọ́jú kùnàkùnà lèèyàn dẹ́tẹ̀ ojú àfọ̀ọ̀fọ̀ tán ìjà ní dálẹ̀ ọba ti fọ́gbà yánga bó ta ṣe sùúrù nítorí bíbí ni o a ní bíbí ni o bíbí là ń tẹ̀lé gbogbo ẹni tó bá mọ Kábísanra kan tètè wọ́nu mi ò ní bú ẹ o I will never máa kẹ́ correct ẹni torí pé mo mọ̀ pé ń tọ́ wà láàrin mi pẹ̀lú rẹ̀ ọkọjá tẹ́nìkan lè parí rẹ̀ lórí ilẹ̀ mo ti already competition ti tèmi lórí rẹ̀ ó ń bẹ lórí tébù Ọlọ́run ọba tó kò sí nǹkan kan tẹ́mi rẹ̀ lè àtayọ́ malikiyamati wàláhi kò sọ́gbọ́n náà láyé ẹni tó lè pè mí pẹ̀lú torí pé ìwé rẹ̀ ti wà níwájú Ọlọ́run láàrin mi pẹ̀lú rẹ̀ rárá gbogbo tó wọ ẹkọ wí kò sí tó sọ kò sí tó wí kò sí tó amúgbó ni olóṣì ní kíní kankan lórí burúkú àgbàlagbà ní dàlúrú ní kíní kò sí nǹkan tó sọ nípa mi sẹ did I say anything no ti bẹ̀rù kọ́ in tó mú mi fún ọ lésì ẹyọ kan tí mo fẹ́ ń gbà náà ni nígbà tó ní mo gbé àkáǹtì jáde mo ti fẹ́ èmi pẹ̀lú parako yìí ti talẹ̀ Ògbómọ̀ṣọ́
n ló jẹ́ kí n sọ jáde. Fídíò rẹ̀ ń bẹ tí mo fi Tabati Ada ránṣẹ́ sí ẹ. Mo attach ẹ̀ mọ́ fáìlì petition tí mo kọ síwájú Ọlọ́run ni. Ẹnìkan náà wọ́n sọ pé wọ́n fẹ́ mọ̀ sí Tabati Ada fáwọn tó ń bú bàbá Atúnisẹ àtàn tó fẹ́ dà lúrú. Ó ní ká tún lọ rí béèrè rẹ̀ wò dáadáa wípé Tabati Ada wọ́n fi ń wá owó ni. Ọlọ́run wá wọ lọ́jọ́ ní gbogbo Tabati Ada tán máa ń ṣe káàkiri ilé ayé. Ọlọ́run ó ṣe sọ́dọ̀ rẹ̀ kó fi mọ lówó ọ̀hún. Tán máa ń fi Tabati Ada wówó ni. Torí wọ́n fi ṣe mùhíbà. Ọlọ́run wọlá bí ṣe ń jẹ́ òun tọ́lọ́ ní kí Tabati Ada kọ́ mọ jẹ́ fún ọ. Gbogbo bí ayé bí tí Tabati Ada bá wọ́n mọ̀ dá fún ọ síwájú rẹ̀. Tọ́mọ̀ jẹ́ ẹ ò ní jẹ́ tán pẹ̀lú àwọn ìrandíran rẹ̀ tó ń bọ̀. Ẹ̀yin bàbá wa, Wakilul Muslimin most especially, ẹ̀yin la rí gẹ́gẹ́ bí aṣojú Rọ́bítà, gẹ́gẹ́ bí aṣojú tiwa àmì Muslim within the Southwest. Wakili wa lẹ jẹ́. So àwa ń pariwo jáde fún yín nù. Ẹ di ọ́fíìsì yẹn mú ẹ lò dáadáa. Kò dìgbà tí gbogbo Rọ́bítà bá ní ó yẹ kẹ́yìn náà lè ní council of advisers àtàwọn committee yín tẹ́ fi mọ́ move. Èmi sọ yìí náà ẹ kìlọ̀ fún. Mo bá bú mi tí mo bá fún ọ lésì kí n lọ bá yà mí. Mi ò ní fún ọ lésì. No. Torí pé o ti ní fáìlì àárín pẹ̀lú rẹ̀ ń bẹ wájú Ọlọ́run. O tún lè gbé fọ́tò mi síbẹ̀ torí kó lè bá a ta. Kò kàn mí. I will never say anything, but the fact still remain wípé fáìlì yẹn o mi ò ní gbé kó tó fi dijọ́ gbẹ̀ndẹ̀ àrùkè ọmọ torí pé mi ò tí ì mọ̀ bí iṣẹ́ tèmi gan ti ṣe gbà wájú Ọlọ́run. So èyí tí wọn náà sì ti rọ́ọ̀lù mi látara Ọlọ́run, mo ti ní commission lórí rẹ nu. Kò fi ní jẹ́ kí n dára mi láàmú lórí rẹ̀. Àfi tó bá jẹ́ pé wọn náà bá wí lórí múmbàrí lórí pé ẹni tí máa ń ba tọmọ làkejì jẹ́ tí kò sì rí bẹ́ẹ̀ ibi tí wọ́n mọ̀ kọ́ sí. Mo gbọ́kàn nínú wáàzì rẹ̀ in ló jẹ́ kí mi náà tètè lọ rí fight, ló jẹ́ kí n tètè lọ rí competition mi síwájú Ọlọ́run. Ìwọ náà ló ṣe wáàzì yẹn tí mo fi gbọ́. Mo sì jèrè ẹ̀mí lára ọ̀rọ̀ tó sọ. So àtàmọ̀dún náà sì bèrè lọ́rọ̀ rẹ̀. Ó yàtọ̀. So ẹ fi ń gúrùmù àwọn èèyàn rẹ̀ kàn sọ tẹ́ ń sọ ni. Kò sí nínú ọkàn yín, kò sí nínú ara yín. Tó bá wà nínú ọkàn yín, tó bá wà nínú ara yín, tó bá pé nǹkan tó ń sọ lórí múmbàrí, tó bá pé ló ń tẹ̀lé tàbí tó wí kìí ṣe irú bàbá Atúni, kódà kó mọ̀ ṣe bàbá Atúni ṣe, kìí ṣàgbàlagbà kan kódà ẹni tó fi bọ̀ fún bàbá pẹ̀lú ìyá rẹ̀, kìí ṣẹni tó bí wa nìkan kọ́ ni, gẹ́gẹ́ bí Barrister Gbé ti wí ni. Kódà ó ní bó ṣe jọ́ kan ṣo ló fi jù ẹ lọ pé kọ́ lórí rántí pé ń jọ́jọ́ kan bẹ̀ ní làgbọ́ kan o. Èmi sọ yìí mo dákẹ́ náà o. Tọ́jọ́ mi ọjọ́ rí. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.